Hello, ẹ káàárọ̀, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá. Movie Eégbọn òun la ní ká mú wá fún yín. Ṣé ẹ ti wò ó? Movie tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Ó dá lé lórí ọmọ ìyá mẹ́ta tó jẹ́ wípé wọn ò rí kan ṣe kan, ìṣẹ̀lẹ̀ sí bá wọn múlẹ̀ bí ẹgbẹ́ ṣù wàhálà yìí ti pọ̀ jù. Tẹ́ bá ti wo movie yìí, you're on a long thing. Ká tó tẹ̀síwájú, ẹ jọ̀ọ́ ẹ bá wa comment, like, ẹ share, ẹ dẹ̀ subscribe sí channel wa. Ẹ jọ̀ọ́ ẹ support wa ká grow channel yìí torí eléyìí tá a ní tẹ́lẹ̀ ó ti lọ, a ṣẹ̀ bẹ̀rẹ̀ channel eléyìí ni. Gẹ́gẹ́ bí mo ṣe ti ń sọ lọ, níbi tí wọ́n ti lọ bá ìyá alámàlà ro ṣiṣẹ́ lélẹ̀ tí ó ti àbúrò ẹ̀ débi pé yẹn ń ṣe ẹ̀jẹ̀ nínú. Ìyà yìí pọ̀ fún wọn débi pé òun ló wá ti àbúrò ẹ̀ kejì láti lọ fi ojú ẹwà beauty ẹ̀ fi ṣe ògùn owó fún ẹ̀gbọ́n ẹ̀ pé tí ẹ̀gbọ́n òun bá lówó lọ́wọ́, òun mọ̀ pé ẹ̀gbọ́n òun máa tọ́jú àwọn. Ẹ̀gbọ́n ẹ̀ kúkú ń ṣètọ́jú wọn lóòótọ́, àmọ́ ṣé gbogbo obìnrin tẹ́gbẹ́ bá ti mú wálé ni wọn kì í máa ń fẹ́ fojú rí àbúrò rẹ̀ nítorí àléébù ojú ẹ̀ nítorí bójú ẹ̀ ṣe rí. Ó wá léèyàn kan tó ti máa ń wò lórí amóhùnmáwòrán tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí gan. Ẹ̀gbọ́n ẹ̀ wá ṣètò bí arábìnrin náà ṣe wálé pé kò fẹ́ láláì mọ̀ wípé ẹlẹ́gbẹ́ ni ẹni tó lọ mú wálé, ìyẹn wá pa ẹ̀gbọ́n ẹ̀ ni. Bó ṣe ti dé ni àbúrò ti mọ̀ wípé iṣẹ́ ibi ni arábìnrin wá ṣe nínú ilé ẹ̀gbọ́n òun, ohun tí ò fi gba ti ẹ̀ ní wá sọ fún ẹ̀gbọ́n ẹ̀ pé òun ò fẹ́ kó fẹ́ mọ́ pé kó jẹ́ kó padà síbi tó ti ń bọ̀. Àmọ́ ṣá ẹ̀gbọ́n ẹ̀ ni kò sí bí ìyẹn ṣe ṣe é ṣe o, pé kò lè ṣe é ṣe pé torí pé òun ti mú wálé, òun náà ló lóun nífẹ̀ẹ́ sí. Wọ́n ṣà ń ja ìjà yìí lọ jà yìí bọ̀, àbúrò yìí náà torí nǹkan tó wà lójú ẹ̀ kò rí ọkọ fẹ́. Gbogbo ọkùnrin tó bá ti ń pàdé ló máa ń sọ fún mi pé àwọn ò lè fẹ́ nítorí bójú ẹ̀ ṣe rí. Ẹ má gbàgbé ká tó tẹ̀síwájú, ẹ jọ̀ọ́ ẹ bá wa comment, ẹ like, ẹ share, kẹ́ dẹ̀ subscribe. Ẹ like, kẹ́ share, kẹ́ subscribe sí Tiwantiwa Hood TV. A máa ṣe giveaway lórí ìkànnì nígbà tá a bá wọ 1000 followers sí gbogbo àwọn loyal fans wa tí wọ́n ti ń bá wa comment, tó ń bá wa like, tó dẹ̀ ń bá wa share. A ṣe giveaway, cash giveaway ni tó bá dìgbà náà. Tó bá dẹ̀ pé recharge card giveaway náà ni, ètò bá ti yọ náà ni a máa ṣe. Ẹ má gbàgbé movie yìí ń show lọ́wọ́lọ́wọ́ ní Bọ́sẹ̀ Kìnìkan TV. Tẹ́ bá wo capture yìí ẹ̀ ṣì máa fi sínú description. Lẹ́yìn Bọ́sẹ̀ Ebolo bí nǹkan kan TV ni ó ti ń show. Ẹ gbìyànjú kẹ́ ẹ lọ wò ó. Tẹ́ bá ti wò tó ń ṣeré, tẹ́ bá nífẹ̀ẹ́ sí jù ń bẹ́ ẹ jẹ́ ká mọ̀. Ẹ padà wá sí comment section yìí kẹ́ wá sọ fún wa. Ẹni tí ẹ rò bó deliver rose ẹ̀ dáadáa nínú eré yìí, ẹ gbìyànjú kẹ́ jẹ́ ká mọ̀ ní comment section. Tẹ́ bá rò pé eré yìí jẹ́ kó ní apá kejì, kó jẹ́ kó parí síbi tí ẹ kó parí sí. Lẹ́ẹ̀kan náà ẹ gbìyànjú ẹ jẹ́ ká mọ̀ ní comment section ká lè fi tó wọn létí. Àwọn ṣá movie yìí wà emotional, tẹ́ ẹ bá ń wò lọ́wọ́ ẹ má jẹ oúnjẹ aláta. Nítorí pé àwọn scene kan wà tó jẹ́ pé ó máa pa yín lẹ́rìn-ín débi pé ẹ̀rín ata fẹ́ lè pa yín lórí. Ẹ má yẹ ká sọ gbogbo eré fún yín tán. Ìwọ̀n bá tá ti mú wá sí tí yín náà ẹ máa mọ̀ mí sí. Ẹ gbìyànjú ẹ bá wa tẹ subscribe button, ẹ comment, ẹ like, ẹ share, kẹ́ dẹ̀ comment. Pàápàá jù lọ ẹ bá wa subscribe, kẹ́ dẹ̀ bá wa wò dópin. A ní kí jù báyìí lọ lórí ètò Tiwantiwa Hood TV. Tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́tí gbogbo la lọ ẹnjọ́ mẹ́ta á ti padà dé. Fáwọn tó ti ń follow wa lórí channel yìí tẹ́lẹ̀ ta lose yẹn, ẹ bá wa sọ fún wọn pé new channel wa rẹ̀ Tiwantiwa Hood TV ni. Ẹ bá wa subscribe, ẹ ṣeun, ó dìgbà.